Ile-Ife lénìí wọ́n gbé ìyàwó. Gbogbo ètò ni ó ti tò báyìí láti gba olórí tuntun míì wọlé sí ààfin Ile-Ife lẹ́yìn olórí Mariam. Lẹ́yìn tí wọ́n ti ṣe é bí ó ti yẹ kí wọ́n ṣe é, tí ó sì rí bó ti yẹ kó rí, tí olórí Anako Mariam ti wọlé sí ààfin Ooni Ojaja II, olórí mìíràn yóò tún wọlé. Ìròyìn sọ ọ́ di mímọ̀ wípé gbogbo àlàkalẹ̀ ètò bí ó ti yẹ kí ó rí náà ni kábíyèsí Ọọ̀ni ti Ile-Ife Oba Adeyeye Enitan Ogunwusi Ojaja II àtàwọn olóyè tí ọ̀rọ̀ kan ti gbé bí ó ti tọ́. Lára rẹ̀ ni àwọn ikọ̀ ìjòyè kan láti ààfin Ọọ̀ni ṣe àbẹ̀wò sí ẹbí àwọn olórí tuntun tí yóò tún wọ ààfin Dr. Elizabeth Opeoluwa Akinmuda ní agbègbè Magodo nípínlẹ̀ Èkó ní ọjọ́rú. Ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ni omidan ọ̀mọ̀wé Elizabeth tí ó fi òkè òkun ṣe ibùgbé. Àwọn mẹ́sẹ̀ iná ní gbọ́gbà. Àwọn kọ̀rẹ́ ni. Àwọn kọ̀rẹ́ ni. Mọ́mí. Ìyá agbára sọ́run. Mo tí ó bá ṣe mọ̀ lọ́dún tó ṣẹlẹ̀ sí ẹ. Ara ilé ọkọ ẹ. Ọkùnrin tó lórí ìdílé ọ̀rọ̀ ìgbàgbà. Wá fẹ́ràn lẹ́yìn. Wá fẹ́ràn lẹ́yìn. Àríyé òbí dàrú o. Olórí ẹbí ló fẹ́ ṣàdúrà fún ẹ. Ìrè kan méjì tó bá lè sọ fún ẹ, ó máa bá ẹ lágbára Ọlọ́run. Láìpẹ́ kí agbára Ọlọ́run ìrè kan méjì ló máa sọ ẹ. Ẹlẹ́dàá bàbá wọn, ẹlẹ́dàá ìyá wọn, àbúrò àṣẹ.
Olori ló jẹ́ ilé yẹn látọ̀ káàkiri ìfọ̀pára láfihàn Ifẹ̀ lọ́wọ́ láfihàn Osun State lọ́wọ́ láfihàn Kwara State lórí àwọn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìjọba because oríṣiríṣi social media any problem